ọmọ kan jáde ó ní béèrè tí mo béèrè lọ́wọ́ àfa wọn òun lòun fẹ́ fèsì. nígbà tí wọ́n wá fèsì mo ti ní wò ó tó láníyàn tí wọn yẹn kọ́ lèmi ń bá bọ̀ wá. èmi rò pé kí n sọ̀rọ̀ kó máa jẹ́ ṣìtì ni. ìbéèrè tẹ́mi béèrè lọ́wọ́ àfa rẹ̀ jẹ́ kí kọ́kọ́ dá ọ lóhùn náà wàláhì wọn kì í fèsì ẹ̀ wọ́n máa ń ronú sí i. ọ̀tọ̀ lọ̀rọ̀ tó lésì ọ̀tọ̀ lọ̀rọ̀ tí ò lésì ọ̀rọ̀ tí ò lésì náà sì gbé sí méjì ọ̀rọ̀ yẹ̀bùyẹ̀bù mi ń bẹ tí ò lésì ọ̀rọ̀ mi ń bẹ tó wúwo tó yẹ pé èyí téèyàn fi fèsì rẹ̀ yóò mí yóò ronú jinlẹ̀ gbá ọ̀rọ̀ tọmọ yìí mọ̀ sọ. bírú ijọ́ tí ọmọ kan tí Umar ibn Abdulaziz radiyallahu anhu tí ó jẹ president Amirul Mu'minin tí ọmọ kan wá ṣáájú ẹbí ẹ̀ tó fẹ́ lọ kí Umar ibn Abdulaziz Umar wá dára kẹ́pẹ́ ní yàtàkálà mọ́ni wá sánú mi nǹkan bọ́sẹ̀yìn kò jẹ́ káwọn tó ju ẹ lọ sọ̀rọ̀ ó ní bàbá ẹ̀dẹ̀ wá ti wá ṣírò ó ní ànásù bí asgàrẹ́ yìí qalbihi wa lisani idha manaha Allahu abdan lisanan lafidan wa qalban hafidan faqad ajada lahu al-ikhtiyara ó ní pírẹsidẹ́ǹtì ẹsẹ̀ wá bùkù báyìí méjì ní máa kéré láàrin yẹn ọkàn àtọpọlọ tí yẹn ń gbọ́rọ̀ sí àtàwọn tí ó fi sọ ní ti ń bẹ láàrin ẹ̀ tí ó fi prove ẹ̀ tí méjèèjì ò bá ti kéré àgbà lọ́mọ ó bá ti wá kéré lára àgbà ọmọdé ni ọ̀rọ̀ òye ni mo sọ káàfàrí ó wòye sí wípé àkọ́kọ́ ń bẹ̀ ni pé ṣé Markazi ní àbí ibo lẹ́fì sí tó bá ní Markazi làwọn ìtumọ̀ ẹ̀ ni wípé sọ́wáyé káwa Markazi ó wó ilé wa. ẹlẹ́ẹ̀kejì ṣé àdámọ̀ kéwú lọ́dọ̀ àwọn baba ńlá ọyìn ni ìtumọ̀ ẹ̀ ni wípé tó bá já sí pé ṣé àdámọ̀ kéwú lé yín ẹ̀yin lẹ kéwú lé ṣé kà àdámọ̀ ṣé ti gbàgbé pọ́mọ kéwú ní yín bẹ̀ wal abdu li mawla. ẹlẹ́kẹta talàgbà nínú ẹ̀yin méjèèjì ọ̀rọ̀ ojú orí là ń sọ èyí ò ní sọ bátàbátà ẹ wá jẹ́ ń padà wá fún yín lésì dáadáa kó lè bà wá yé yín báyìí. àǹfààní rẹ̀ tí mo ní kó túbá tí ìwọ jáde wá fún tó ní kí ìwọ jáde àtàwọn tó bá tó fẹ́ bẹ̀gẹ́ tó jáde wá tó bá jọ́rọ̀ ọjọ́ orí ìwọ ní bàbá tèmi ẹnu rẹ̀ ò gbá gbogbo ìran àfáà rẹ̀ gbogbo àwọn tó kéwú nídìílé àfáà rẹ̀ èyí tó bá tó bàbá mi ní iṣẹ́ kó jáde wá Sheikh Said Ibrahim Ọláwùmí bàbá lórílẹ̀ tàná nínú gbogbo tó tọ́ ọmọ orúkọ tẹ́ ń jẹ́ nínú family house yẹn mú ẹnìkan tó ṣàṣeyọrí bàbá lórílẹ̀ Muhammad Said wa àbí nínú ẹni tí wọ́n jọ kéwú lọ́dọ̀ bàbá Sheikh Adam Abdullahi ilà lórí yàtọ̀ sí pàǹpariwo bí agolo kiri títì ká ṣiṣẹ́ kéèyàn láníyàn tó dá sílẹ̀ àfà kéèyàn wọ́n kọlu àfà kankan rí ní gbogbo àgbáńláyé ju gbogbo fọlá wọn tọrọ kò sẹ́ni tó tó bàbá mi Sheikh Muhammad Said Ibrahim wọ́n ẹnìkan èmi tó mọ̀dé ń sọ̀rọ̀ ana Muhammad Habibullah Said Ọláwùmí the crown baba lógìjọ and Amirul Mu'minin of Ogìjọ land mo jáde ní Darul Irshad wal Isaad lórílẹ̀ mo tún lọ sí College of Arabic and Islamic Legal Study Adéwọlé Ìlọrin mo tún jáde ní Al-Hikmah University of Nigeria so èmi ẹ ṣe akótọ́bánu bí ìwọ níwọ̀ pé ọmọ kéwù ni ìwọ jẹ́ sáfà rẹ̀ nítorí pé inú àwọn ọmọ tá a kọ́ níwọ wà inú àwọn ọmọ tá a kọ́ gbogbo ọdún tá a bá tiẹ̀ dálé kí ó lè àwa náà ti ń kọ́ ọmọ kí ó jáde lọ́bẹ̀rẹ̀ tán lórílẹ̀ làwa ti ṣàfà ń bẹ̀ káfà rẹ̀ odó dálé kí ó lẹ̀. mo wá pè yín ṣàkíyèsí ìwọ ṣẹnu pátápátá kò jọ mí lójú máa yẹkúnù al-murabbi yẹkúnù al-murabba jẹ́ kí wá dá ìtàn padà ní nǹkan bí 25-24 years sísìn allegedly wọ́n ní bàbá wa àgbà mọ̀lánà fọ́lọ́nṣọ́ àmáhùlá ìfàgbà rahimahullah wọ́n ní bàbá náà sọ wípé bí Lawali ò bá wọlé gọ́fúnà ẹlẹ́ẹ̀kejì ajẹ́sípò àwọn òsínú àwọn ẹni ọlọ́run àti láwí bá bọ́ta wọ́n ní bàbá kò tí ẹ̀wọ́ tọ́jú orí bàbá náà ti dàgbà tó ẹyọ 24 years nínú ọjọ́ orí àfáà rẹ lọ́dún tó fún bàbá fàgbà lésì tó sọ fún wọn pé bàbá dọ́lọ́run kọ́ yọ̀ ń kó nu ẹni ọlọ́run wọn ò tí ẹ̀ rí wọn nú ẹni ọlọ́run wọn wọ adírábà ìkọ́lá kò sórúkọ wọn mẹ́ ẹsẹ̀ yìí ò lé ní. kò tún pẹ́ sígbà náà àwọn àbá pọ̀ tí àbá yìí tó ti ta sí jọ́nà
ọjọ́ orí tó wà níjọ́ náà èmi ti jọjọ́ orí náà lọ, èmi ti lé lọ́mọ 40 ọdún báyìí, 50 ní ìtì pé. ọtún jáde Ọlọ́run fẹ́ dìfẹ́ǹdì Mawlana Sheikh Ibrahim Inyas radiyallahu anhu ló bá ń sọ pé Sheikh Adam kẹsẹ̀tì náà mo rà á, mo fowó mi rà á, mo ti jáde lé kí lọ́dún náà ó sì ti lé 20 ọdún. Ó wá sọ wípé nínú àwọn ní Sheikh Adam rí ìmọ́lẹ̀ Sheikh Ibrahim wọn wá takò wọ́n ṣe kéétà ẹ̀. Sheikh Adam wá takò ìmọ́lẹ̀ Sheikh Ibrahim ní ó sọ fáwọn oníṣúfì Tìjàníyà Kọ̀dìríyà wípé ẹ ká àwọn ọmọ yín wá kẹ́yìn yín má bàa parẹ́ kí n tẹ gbójúlé má bàa lọ. Nínú ọ̀rọ̀ tó sọ lọ́dún náà lọ́hùn tẹ́mi ra kẹ́sẹ̀tì ẹ̀ tí mo tún Muhammad play ẹ̀ kí bàbá mi Mawlana Sheikh Muhammad Saheed Ọláwùmí ó gbọ́, wọ́n sì gbọ́ mo play ẹ̀ tán báyìí bàbá mi sunkún wọlé ìwẹ̀ ń jọ́nà subhanallah, ọmọ yìí ọ̀rọ̀ yìí ti pọ̀ jù, ẹ̀pá ni bàbá mi wí ń jọ́nà lọ́hùn. Kí lọ́rọ̀ tó sọ? Ó lójú kan ìyá Sheikh Adam tó fọ́ ẹ̀bí wọ́n gbàjẹ́ ni wọ́n fi ráyé gbé fún Sheikh Adam lẹ́nu rẹ̀ lọ́hùn. Wọ́n sọ pé àáfàá rẹ̀ ń jọ́ tó tako Mudiru Markaz tòní, ó wá jáde padà wípé bọ́rọ̀ tèmi ò bá jọ ti Mudiru Markaz ṣèbó jọ ti Sheikh Adam. Sheikh Adam ti sọ rúùtàn báwọn nìrí èèyàn máa lè. Ó di méjì nínú àwọn ọ̀rọ̀ àwọn àgbàlagbà tó ti sọ. Ẹlẹ́ẹ̀kẹta, ó wá sádùúgbò wá ń jọ̀nà sábẹ́jọ́ kẹ́sẹ̀tì náà mo fowó mi ra ni, ó ti lé 20 ọdún. Ó wá sẹ́lẹ̀ ó ní àfáwọn ló tiẹ̀ tó kù táì tí ìta sí náà, àwọn tó ń tẹ̀lé wá dáhùn pé bàbá lórílẹ̀ ó ní àṣàfà Saheed ó ní ẹ̀fẹ̀ yìí nílẹ̀ àkọ́ ikú àfọ́ ọmọdá tó jí gbé òun ní gùn gàràgàrà nítorí pé àwọn ni wọ́n ń gbógun Sheikh Adam tí wọ́n ń tó ti ọmọ Sheikh Adam bẹ́ẹ̀ ọmọ àfáà mi ò ní ṣubú lótorí ẹ̀ sọ pé àkọ́ ikú àfọ́ ọmọdá tó jí gbé ní gùn gàràgàrà. Gbogbo ọmọ kéwú ń jọ́nà lọ́hùn tí bàbá Ọláwùmí kọ́ ni wọ́n kójọ lẹ́sẹ̀kẹsẹ̀ páwọn fẹ́ máa fèsì. Bàbá Ọláwùmí ní ẹ ṣeun, mo wà ń bẹ̀ ni wọ́n sọ fún mi, mo sì jáde lé kí ó gbogbo kìí di péjọ bàbá mi ní ẹ ti wá létí ọmọ yìí bú mi lẹ́wà torí ẹ̀ péjọ ẹ mọ iye ebú tó ti bú àfáà mi kó tó kàn mí tí n bá wá jáde lẹ́yìn tí mo ní kẹ́yìn ọmọ kí ó mọ fún lésì á jẹ́ sí pé ìfẹ́ àfáà mi ò tóbi lọ́kàn mi bíi tèmi nù. Ó ti bú àfáà mi àrí kankan ṣe sí ẹ bá ó di mélòó, ó di mẹ́ta. Láìpẹ́ kan náà ló tún jáde sáwọn àfáà wa tí wọ́n ń já àwọn tí wọ́n ń rólé bàbá àwọn bàbá àwọn ọmọ ilé Sàláàtì tó ní tẹ́ bá ṣọ́ra yín màá sọ ìtàn tí wọ́n kí n fi ń pẹ́ nínú agboolé yín màá sọ fún yín. Àwọn tí ò pẹ́ yẹn làwọn táyé sì ń play kẹsẹ̀ tí wọ́n dòní, táyé sì ń lọ̀rọ̀ wọn dòní, táyé sì ń ṣe tí wọ́n sì ń lo ohun wọn dìṣẹ́ àwọn tó fi láì mìíràn ṣe ìtàn yìí, ayé sì ń lo ohun wọn. Bàbá Sheikh Sàláàtì ayé sì ń gbọ́ wá sí wọn, wọ́n sì ń tún lò àwọn ẹni ò pẹ́ láyé. Táwọn ẹ̀yẹ bá kú àfàwọ́mọ̀lì Khalidun ṣẹ́yìn tẹ́kù yẹn lẹ́pẹ̀lẹ́ nílọmọ́ni. Ó wá jẹ́ kí n padà parí ọ̀rọ̀ mi. Ọmọ àgọ̀ tó jáde ní wọ́n á rìn padà sáàfáà rẹ̀, mi ò bá wọ lẹ́jọ́, òun gangan mo bá lẹ́jọ́. Àbùkù tó fẹ́ kan àfáà rẹ̀ báyìí ẹ̀san ti dé, òun là àbùkù ọlọ́kà bàbà. Ẹni bá fẹ́ mọ̀ túmọ̀ àbùkù ọlọ́kà bàbà kó pè mí. Kíní kan tẹ́rẹ́ bí ọwọ́ àgọ́, kíní kan tẹ́rẹ́ bí ọwọ́ àgọ́, ọmọ òfò tó rántí dọ́dọ̀ mi. Kò sí ní tó kàn mí, ìwọlé mi ń fẹ́. Abẹni lórí tó forí pamọ́. Kò sọ́gun tó ran kéèyàn má gbẹ̀san, tàbí ṣùgbọ́n ò sí ẹ̀san tí ìwádìí. Afọ́jú tó ṣubú lu tán gan, ojú méjì tó ti fọkọjá wo. Bẹ́bú bàbá mi kò ní dùn mí mọ́. Ọlọ́run má ṣe mí gẹ́gẹ́ bí ẹran ò mọ lẹ́sàn méjì fòbí ẹ̀, kó dàgbà kó kàn bí ẹ̀ ṣálẹ̀ ẹ̀sán ẹran. Assalamu alaikum.